gbajúgbajà olórin ẹ̀mí ni Ṣọlá Allyson ó mà ti sọ̀rọ̀ nípa Ayọ̀ Abara Bíntín tó wọlé fún ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà àti ìyàwó ẹ̀ ìyẹn Abdulateef Adédìméjì àti ìyàwó ẹ̀ Mobímpé Adédìméjì tí Ṣọlá Allyson ti tú àṣírí wípé kó tó di wípé Lateef Adédìméjì ó kéde ìròyìn ayọ̀ náà síta ní ọ̀sẹ̀ tó kọjá ni ó ti fi tó òun létí. Bẹ́ẹ̀ ni obìnrin náà ló dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tó sì jẹ́ kó di mọ̀ wípé ìròyìn ayọ̀ ńlá pátápátá gbà ni ìròyìn ọ̀hún jẹ́ fún òun àti fún ìdílé Abdulateef Adédìméjì. Ẹ rántí wípé bí wọ́n bá ń sọ àwọn tí wọ́n súnmọ́ra wọn dáadáa tán jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, Abdulateef Adédìméjì àti Ṣọlá Allyson wọ́n jẹ́ ọ̀kan pàtàkì. Bó sì tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn àwọn méjèèjì kò papọ̀ rárá àti rárá, tó jẹ́ pé kìrìsìtẹ́nì òdodo ní Ṣọlá Allyson tó sì jẹ́ pé mùsùlùmí òdodo ní Abdulateef Adédìméjì, ṣùgbọ́n àwọn méjèèjì wọn wo ìyapa tó wà nínú ẹ̀sìn àwọn méjèèjì o. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tó máa ń bára wọn sọ̀rọ̀. Kódà láìmọye ìgbà làwọn méjèèjì ti jọ kéde lórí ẹ̀rọ ayélujára nígbà tá ara wọn àfáà àtàwọn pásítọ̀ kan tí wọ́n kọlu àwọn méjèèjì wípé àjọṣepọ̀ wọn ò lè ṣe dáadáa nítorí pé ẹ̀sìn àwọn méjèèjì ó tako ara wọn ni, àti wípé ẹ̀sìn méjèèjì ó dàbí iná àti omi ni tí méjèèjì tó jẹ́ pé gbogbo ohun tó jọ wà náà wí méjèèjì wọn jọ tako ara wọn ni. Ṣùgbọ́n tí Abdulateef Adédìméjì tó ti jẹ́ kó di mọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ní tòun o, ọ̀kan ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Bẹ́ẹ̀ ni Ṣọlá Allyson náà ti jẹ́ kó di mọ̀ pé ọ̀kan ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí, àti pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run kan ṣoṣo ni àwọn jọ ń sìn. Láti ìgbà náà ló ti jẹ́ pé àjọṣepọ̀ ọ̀rẹ́ ló wà láàrin Ṣọlá Allyson àti Abdulateef Adédìméjì. Ọ̀pọ̀ ọgbà ló sì ti jẹ́ pé àwọn méjèèjì náà wọ́n tún ti jọ kọ orin papọ̀. Ṣá lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá tí Abdulateef Adédìméjì tí ó kéde wípé Ọlọ́run mà ti dá òun lóhùn lẹ́yìn ọdún kẹrin ìgbéyàwó tóun àti olólùfẹ́ òun Mobímpé Adédìméjì táwọn ṣe. Ọlọ́run ti dá òun lóhùn tó sì jẹ́ kó di mọ̀ pé kì í wá ṣe pọ́lọ́ ń dóhùn lóhùn nìkan, ìlọ́po mẹ́ta ni Ọlọ́run fi dáhùn àdúrà òun, nítorí pé ìyẹn bẹ́ta ọmọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ló fi ta òun lọ́rẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà tó ń tú àṣírí inú ọ̀rọ̀ tó kọ sí ọ̀rọ̀ tí Abdulateef Adédìméjì gbé sórí ẹ̀rọ ayélujára Instagram, Ṣọlá Allyson jẹ́ kó di mọ̀ wípé nígbà tí Mobímpé fi inú ṣoyún, ó ní Abdulateef Adédìméjì kọ́kọ́ pé òun, ó ní ṣe lòun bẹ̀rẹ̀ sí ni máa sunkún fún ayọ̀ ní ọjọ́ náà, tó sì ní nígbà tó tún pé òun wípé ó ti bí ìbẹ́ta o, ó ní ṣe ni òun bẹ̀rẹ̀ sí ni máa sun ẹkún kíkorò láti fi dúpẹ́ fún Ọlọ́run, tó sì gbàdúrà pé ayọ̀ náà yóò bá àwọn kalẹ̀.